ṣe ń tó ṣe kó lòdì sí. Foríjì wá Ọlọ́run má fi àjẹ wá o. Rọra foríjì ẹ tóbi jù yá ẹ. A ò lára tá ò gbàdán wò ẹ sí. Bẹ́ẹ̀ là ń ṣe ń tó ṣe kó lòdì sí. Foríjì wá Ọlọ́run má fi àjẹ wá o. Rọra foríjì ẹ tóbi jù yá ẹ. Àwa ò lára tá ó gbàdánwò ẹ̀ sí. Bẹ́ẹ̀ là ń ṣe tó ṣe kó lòdì sí. Foríjì wá Ọlọ́run dákun, Ọlọ́run dákun. Foríjì wá Ọlọ́run má fi àjẹ wá o. Rọra foríjì ẹ tóbi jù yá ẹ lọ. A ò lára tá ó gbàdánwò ẹ̀ sí. Bẹ́ẹ̀ là ń ṣe tó ṣe kó lòdì sí. Bẹ́ẹ̀ ni àwọn ẹ̀jẹ̀ Ọlọ́run ọba. Foríjì wá Ọlọ́run má fi àjẹ wá o. Dákúndákún rọra foríjì ẹ tóbi jù yá ẹ. Ó ní a máa ṣe Ọlọ́run dákun àmọ́ ti ṣe. Ọlọ́run dákun àmọ́ ti ṣe. Etí ikún là ń kọ́ sí kìlọ̀ rẹ̀. Ó ti jájó wa lójú Ọlọ́run abẹ̀bẹ̀ ní. Má fọwọ́ ìyàgbá wa mú òyì láyé. Coronavirus lọ́tún lósì mọ̀rẹ́ o. Coronavirus lọ́tún lósì mọ̀rẹ́. Tó ń gbẹ̀mí báwo la ó ti ṣe yìí sí. Kò mọ̀mọ́dé má gba eléyìí tí pọ̀ jù wá. Ìbẹ̀rù tí wá gbáyé kan ìláyé. Ibo la fẹ́ sọ́gbà náà tọ́jú ọ̀dọ̀ rẹ̀. Ṣíjú àánú wà dákun má fi àjẹ wá. A ò lára tá ò gbàdánwò sí. Bẹ́ẹ̀ là ń ṣe tó ṣe kó lòdì sí. Foríjì wá Ọlọ́run má fi àjẹ wá o. Rọra foríjì ẹ tóbi jù yá ẹ. Ibo lójú rẹ wà Ọlọ́run àmọ́ ti dé o. Ibo lójú rẹ wà Ọlọ́run àmọ́ ti dé. COVID-19 dákun bá ní fòpin sí. Àfọwọ́fà ṣàlélẹ́yìn àmọ́ ṣá. Eléyìí pọ̀ bá ní dáwọ́ ẹ̀ dúró. Másùmákọ̀ yìí ó ti papọ̀ jù o. Ọlọ́run másùmákọ̀ yìí ó ti papọ̀ jù o. Ara nílùú Ọlọ́run èyí tó. Gbogbo lẹ́jọ́sìn níṣe lòdì àti wá. Ó tó ń bẹ̀rù ayé ń parẹ́ lọ máa rí o. Ọlọ́ni wá Ọlọ́run dákun àmọ́ dájú. Fagbára rẹ̀ gbà wá lọ́wọ́ ìnira. A ò lára tá ò gbàdánwò ẹ̀ sí. Bẹ́ẹ̀ là ń ṣe tó ṣe kó lòdì sí. Foríjì wá Ọlọ́run má fi àjẹ wá o. Rọra foríjì ẹ tóbi jù yá ẹ. Ó ti wá délẹ̀ ẹ̀yìn èèyàn wá. The virus is real, dákun má fi ṣàwádà o. Ó ti wá délẹ̀ ẹ̀yìn èèyàn wá. Òtítọ́ máa ní má fi ṣàwádà o. Ẹnìkan ló máa dákun má ṣe àgbèrè. Kékeré Ọlọ́run níbi tó máa fi àgọ́. Bó ń ṣe yálà òfin yáyà ṣẹ̀kún ní. Social distance ó dọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ wa. Stay safe dákun má ṣe rìn kiri. Sanitizer fọwọ́ ẹni gbogbo ìgbà o. Àrùn tí ó gbógun
Ọlọ́run má fi kàn wá sẹ́. Ikú òjijì dákun má fi kàn wá Ọlọ́run. Lára tá ò gbàdá wò ẹ́ sí. Bẹ́ẹ̀ là ń ṣe tó ṣe kó lòdì sí. Àti ṣe ohun tó fẹ́ Ọlọ́run. Oríjì wa Ọlọ́run má fi àjẹ wá. Oríjì wa wá foríjì ẹ̀ tóbi jù lẹ́. ربنا العذاب إنا مؤمنون ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ربنا اكشف عنا العذاب إنا مؤمنون oníjì wa náà máa fẹ́ ṣe bí wá dákun ṣàánú wa ربنا اكشف عنا العذاب إنا مؤمنون sálómìíràn láyé tó lè kà wá àfiwọ́ Ọlọ́run wa ربنا اكشف عنا العذاب إنا مؤمنون coronavirus dákun má fi kàn wá kó má kẹ́bí wa ربنا اكشف عنا العذاب إنا مؤمنون àjàkálẹ̀ àrùn dákun má fi ṣọ̀kan wa tẹ́bí wa ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ربنا اكشف عنا العذاب إنا مؤمنون Ọlọ́run ṣàánú wa Ọlọ́run láàánú wa inshallah bidaratillah tó bá jẹ́ṣẹ̀ náà ni tó Ọlọ́run ọba àlekè ọlá dákun foríjì wa tó bá dẹ̀ jẹ́ wípé àfọwọ́fà wa náà ni tó Ọlọ́run ọba àlekè ọlá àmọ̀ bí ọmọ ni torí àtó gbà bínú rẹ̀ Ọlọ́run dákun ṣàánú wa ṣàforíjì fún wa ẹ̀yin olórí ló ṣẹ̀ ni ọmọ ẹ̀yìn ló ṣẹ̀ ni Ọlọ́run ọba àlekè ọlá àmọ́ bí tójú rẹ̀ wà ṣùgbọ́n àmọ́ pé gbogbo bí tá a bá dojúkọ àmọ́ pé wà ń bẹ̀ dáwọ́ ìbínú rẹ dúró dáwọ́ àjàkálẹ̀ ìdádúró nínú lórílẹ̀‐èdè wa ní gbogbo àgbáńlá ayé Ọlọ́run dákun Ọlọ́run abíọ́nì afọlá àjọkànrin àfibíọ́ afọlá ìníkú láìlá rẹ àfibíọ́ afọlá wípé olórogún ò nígbàkejì kò sẹ́nì kankan tó lè yọ níbi tó wà Ọlọ́run ọba àlekè ọlá dákun abíọ́nì gbà wá lọ́wọ́ àrùn àjàkálẹ̀ àrùn tó gbáyé kan yìí Ọlọ́run ṣàánú wa àánú rẹ la nílò báyìí lórílẹ̀‐èdè àgbáńlá ayé Ọlọ́run dákun kọjú sí wa ṣe lóore gbẹ́bẹ̀ ẹwọ Ọlọ́run gbẹ́bẹ̀ ọmọdé gbẹ́bẹ̀ àgbàlagbà gbáriwo àwọn ẹni Ọlọ́run gbáriwo àwọn olùjọ́sìn rẹ Ọlọ́run ọba àlekè ọlá ṣàánú wa ní ìkóríta tá a wà yìí ìkóríta tí ò yé wa mọ́ ni ìwọ nìkan ló lè yé ìwọ nìkan ló lè ṣe ìwọ nìkan ló lè ṣàánú wa ìwọ nìkan ló lè bójú àánú wò wá ìwọ nìkan ló lè sọ̀bánújẹ́ wa dayọ̀ ìwọ nìkan ló lè rẹ̀ wá lẹ́kún ìwọ nìkan ló lè mú tútù bá ayé wa ìwọ nìkan ló lè bá wa ṣí Ọlọ́run ọba àlekè ọlá dákun ṣàánú wa ní abíọ́nì mọ́ náwó ọ̀bínú rẹ sí wọ Ọlọ́run tó ráà tó gbà mọ́ra Ọlọ́run dákun ṣàánú wa ẹ̀yin èèyàn wa gbogbo tán ní ká ṣe ẹjá mọ́ tẹ̀lé ẹjá mọ́ ṣe torí Ọlọ́run ọba àlekè ọlá ẹlòmíì nàláì náà ló ń sọ tí gbogbo ẹ̀ fi ń di pé ń wọlé bẹ́lòmíì náà true ní ọ̀rọ̀ coronavirus sí ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká gbọ́ ogun táwọn ìjọba wa ń sọ Ọlọ́run ò ní fi àìsàn ṣe wá àìsàn burúkú ò ní yálé wa kò ní ṣàwọn ọmọ fún wa kò ní ṣàwọn aya wa kò ní ṣe ọkọ fún wa kò ní ẹni tí a mọ̀ àti ẹni tí a mọ̀ rí ẹni tí a mọ̀ pọ̀ta wa gan ni tí a mọ̀ pọ̀ gan ló ń ṣe wá gbọ́dọ̀ bẹ Ọlọ́run fúnru rẹ̀ fún
fún irú tí ń ṣẹlẹ̀ yìí torí pé kí ni yóò padà kà wá náà. Ẹ dákun torí Ọlọ́run ẹ já tẹ̀lé gbogbo àwọn instruction tí wọ́n fún wa, gbogbo nǹkan tó lè jẹ́ kí ó jẹ́ solution sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ dákun torí Ọlọ́run ẹ já tẹ̀lé. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu.